ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. máa gbó owó mi bó pẹ́. májàra wájú ti bí fún wọn lówó wọn. máa gbó owó mi bó pẹ́. jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. arábìnrin ṣé bẹ́yìn arábìnrin pé ẹ̀ẹ́dẹ̀ dúró. nígbà tí mi dẹ̀ mọ nǹkan tó fẹ́ sọ ń kọ́ ó dẹ̀ ń tẹ̀lé mi arábìnrin. ẹ tiẹ̀ sì dúró kẹ́ gbọ́. kí ni. ṣé ni tí ò tí ì sọ̀rọ̀ báà lè fẹ́ mọ nǹkan tó fẹ́ sọ. arábìnrin èmi ní kí n sọ fún yín pé kẹ́ kúrò ní àgbègbè yìí fún àlàáfíà tiyín ní kíákíá báyìí. olórí burúkú ni. èèyàn ibi èèyàn èṣù òun gangan ni. ẹ̀mí wo ló sọ fún yín pé kẹ́ sọ fún mi pé kí n kúrò lágbègbè yìí. ẹ wo ẹ ṣú ara yín gidigidi o ẹ ṣú ara yín gidigidi gan ládùúgbò yìí o tẹ́bà dẹ̀ kúrò bíbà bí mo ṣe ń wo yẹn kọ́ tí màá ṣe fún yín ara yín àkọ́. ẹ má bínú nǹkan tẹ̀mí ní kí n sọ fún yín ni mo sọ. Yoshibi kí ló dé. ìjọ wo lẹ wá di ìbá ìtàn yanyan odidi ìránṣẹ́ Ọlọ́run òun lẹ mú bútó tó ilé yìí kò dáa kò dáa. ìránṣẹ́ Ọlọ́run mo mọ wúmà yìí mo mọ pẹ̀lú bọ́dà Saamu mi wá mọ ìjọ tí wọ́n wá gbé aṣọ funfun wọ̀ tó wá náwọn gbaṣẹ́ ìránṣẹ́ tó wá jíṣẹ́ fún mi tó sọ fún mi pé kémi kúrò ládùúgbò yìí kí kúrò ládùúgbò yìí fún kí ni. ó sì jẹ́ bọ́dà Saamu àfi kẹ́ ṣàlàyé nǹkan tó wà ń jẹ ọ̀rọ̀ yìí fún wa nítorí pé ikú tó ń pa ojúgbẹ ẹni òwe ló ń pa fún ni. iye olówe ẹ máa pẹ̀lẹ́ o ṣé rí ọmọbìnrin tó ń lọ yìí mo ti rí òun àti bọ́dà Saamu rí. ó yá ẹ gbé lọ́wọ́ kan máa ń nà yẹn ní rántí èjì. bọ́dà Saamu á fà. ìwòde wà nínú kẹ́ẹ̀pín èmi ni mo dìdí sọ pé mo fẹ́ràn ẹ̀ lọ́wọ́ kẹ́kọ̀ọ́ jókòó síbẹ̀ ó dẹ̀ ti di bọ́dà Saamu alfa àwọn tó bá ń kọjá làbá àwọn tó jókòó síbi tọ́wọ́n bá nílà ka ìwọ́n á ti rò pé nǹkan mi wà ń bẹ̀ tí mo fẹ́ràn ẹ̀ lọ́wọ́ ni torọ́ jẹ́yàn Ọlọ́run ni mo ṣe ń respect ẹ o èmi ò gbádùn tó yọ. èso obìnrin. ẹ láìkì díẹ̀. èmi kí n fẹ́ kí ìdílé ṣe á lè sí. You love what you see. I no see anything. You no see anything. ẹni tẹ́ ẹ ní kó gbọ́n nǹkan tó wà nídìí ẹ̀wí kó dàbò ó fi dì kátà ẹni tẹ́ ẹ ló fi dì kátà. inú àṣọrọ ìwọ wa agbègbọn ṣé ìdílé ẹni mo máa wà. ẹgbẹ́ tẹ́tà nǹkan tẹ máa tajà rí. Yoshibi ò pẹ́ o Yoshibi ò pẹ́ kí ló ṣẹlẹ̀ gan-an kí ọmọ lè ràn iṣẹ́ ni ṣèbéyàn àti ẹ̀rọ mọ́ṣẹ́ ọmọ máa sáré bọ̀ ó tún wọ̀ kó katiwọ́ọ̀kì bọ̀. mo pẹ́ ṣe rò pé mi náà níbi tí mò ń lọ ni mò ń jáde jẹ́jẹ́ mi ni ẹ̀dẹ̀ wá ń pèèyàn kéèyàn máa sáré bọ̀ kí ló ṣẹlẹ̀ gan-an pàápàá ẹ̀dẹ̀ máa fi tí máa disturb èèyàn. èmi fi tèmi disturb ẹ Yoshibi èmi fi tèmi disturb ẹ kò sí wàhálà àbọ̀ àbálọ̀rọ̀ ẹ o owó ọ̀dà. ó ní ẹgbà ẹ wo ẹ tètè dá owó mi padà o toró nìkan tí mo fẹ́ fowó mi ṣe mi ò káwó lórí igi o. mo dáràn èmi lówó tó ìdíta gbangba lẹ́mi Yoshibi ọ̀dà bá kó tó jẹ mi. owó wo mo yá lọ́wọ́ yín. 7,500 tó jẹ mí ńkọ́ nígbà tá a mọ̀ bóyá oyún lò ní àbí kọ́lí gbé ẹ tí mo gbé ẹ lọ sọ́sibítù tí mo lọ lé ẹ lórí mo ní ẹ sọ fẹ́ kó mo yẹ ẹni pé máa gbà padà bá kó 7,500 bí. bọ́dà Saamu àgbàlagbà dẹ̀ là ń pè ìyẹn ó bẹ́ ṣe ń pariwo. ìwọ tó mọjọ́ ojú ọmọdé ńkọ́ ó ní làákàyè kó mọ̀ pé díẹ̀ lọ́mọdé ṣe tí ẹ gbà ó yá kó fẹ́ nítorí kó bá lọ́rọ̀ kò bí èmi ni mo náà mo fẹ́ fi ṣàánú ni kó fún. ó jẹ́ yín lẹ fẹ́ nà o kò jẹ́ yín lẹ fẹ́ nà o èmi ṣáà máa gbowó tèmi padà ni ó dàbọ̀. oníranù ta ló ń kí ẹ ẹ tètè máa lọ máa gbà padà lọ́wọ́ yìí o ní kíni tó o bá lọ máa gbà padà ní kíni máa gbowó padà mo fún ẹ lówó ó dẹ̀ ń kawó lójú mi ó ń kà lójú mi kí ló ṣe yìí ẹ máa kúkú oró ẹ fẹ́ bá yàrá yìí jẹ́ ni. bẹ́ẹ̀ ni mo ti pàdé àwọn méjèèjì rí bìkan tọ́jọ́ sọ̀rọ̀ wá délé wá sọ fẹ́mi pé kẹ́mi kúrò ládùúgbò yìí nígbà tí egun àtìró wọlé tí èèyàn àtìró jáde ẹjọ́ ta ni mọ̀ pé egun àtìró tó wọlé òun lè yan àtìró tó jáde bọ́dà Saamu wá sọ fẹ́mi wọ́n dín wọ́ọ̀dù mọ̀kọ́rọ́ yìí wọ́n rán sí mi kó sọ fún mi pé kí n kúrò ládùúgbò yìí nǹkan tí mo máa ṣe fún àwọn àti bọ́dà Saamu nulẹ̀ yìí nǹkan tí mo máa ṣe fún wọn ara wọn akọ̀ wọ́n rí mi wò bí ìran. Yoshibi ẹ máa ṣe sùúrù àbí kí ni gbogbo eléyìí báyìí. Yoshibi dà. Kí ló ṣẹlẹ̀? Àwọn wo? Yoshibi máa sá lọ. Ẹ máa sá lọ. Lọ síbo? Mo mọ̀ nǹkan tí mo mọ̀.
Jọ̀wọ́ kí ni mo ṣe? Move! Kí lẹ sọ pé ó ṣẹlẹ̀ gangan? Mo fẹ́ understand kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ náà. wo Dọ̀tun kò sí nǹkan méjì tó ṣẹlẹ̀ o tó ṣùgbọ́n ti parí báyìí máa kúrò nílé yìí ni. Ṣé kúrò nílé yìí ni solution? Ṣé kúrò nílé yìí ni solution? Wo ètè ìdúró náà ẹ náà kàn wá síbí báyìí wọ́n fi kan bojú wọ́n lè gbé Yoshibi lọ báwo ló ṣe ṣẹlẹ̀. àwọn mẹ́ta ni o. Àbí mẹ́fà pẹlẹbẹ. Mẹ́fà ni wọ́n. Yeah, she's right, babe. Ìjọba ò ní wọ́n ṣe mọ̀ pé mẹ́fà ni wọ́n. They got to be 6. It is 6 divided by 2. 2 guys on a lookout. Another 2 that will be trying to get the target. And another 2 that will annihilate the target, bro. Yeah. Òyìnbó tí mo tiẹ̀ bá mi lé ní parí oṣù máa kúrò nílé yìí ni. Ta ló pè mí nínú yín? Bọ́dá mi ṣe ìrìkọ́ mi ni. Tí bá wá rí kọlù ẹ̀ ń kọ́, ìwọ̀jọ́ lọ́hùn ni àbí kí n máa sáré kiri bọ̀. Ṣèbí torí ẹ̀ náà ni mo ṣe wálé kí ló ṣẹlẹ̀? Alára block. Ohun tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ̀ sọ fún mi kí ló tẹ̀ wá rojọ́. Yo, bro Sam, I mean, shit is really happening. I was just told that some set of crooks came into the hood with a hood to abduct Yoshibi. I mean... Ẹ jọ̀ọ́, èèyàn wo ló wà níbi tó lè explain ní tó ṣẹlẹ̀ fún mi? Bọ́dá pé wàá dà fún yín. Àwọn mẹ́ta kan ní ọlọ́gbẹ́ mọ́tò dúdú wá láti gbé Yoshibi lọ o. Mẹ́fà ni wọ́n. Mẹ́ta ni wọ́n. Wọ́n wá sínú community. Wọ́n dẹ̀ gbé Yoshibi lọ. Saamu, Yoshibi dà. Torí èèyàn kan ti wá síbí báyìí tó ń jíṣẹ́ fún Yoshibi pé kó kúrò nínú ilé yìí. Yoshibi dẹ̀ ń jẹ́ kó máa yé wa pé òun rí ẹ̀yin àtẹnìyẹn papọ̀. Kò dẹ̀ tí ju bí ọ̀sẹ̀ kan tí yẹn ṣẹlẹ̀ lélẹ̀ èdè yìí. Ó dẹ̀ ti ń jọra wọn. But sọ eléyìí fún mi bọ̀dá Saamu Yoshibi ńkọ́. Yoshibi dà. Abẹ́ rí nǹkan. Tó bá jẹ́lẹ̀ tó ṣe rí bí ìbẹ̀pẹ̀ yìí tí ò dẹ̀ lọ́pọlọ tá a jọ gbénú ilé tó tún doubt mi. Èwo wá ní wọ oníkọ́lọ̀ péyà tó wá síbi tó tún wá sọ̀rọ̀. Ẹlẹ́nu bí igbó. Ó ṣàwọ̀ bí àgbo ilẹ̀ tútù. Ṣọ́ọ̀rẹ́ o, mo ti ní kó má dé bímọ o. Kó tó ṣojú bí ojú ibà. Mo ti ní kó má dé bímọ o. Kó bú yẹpẹ bí ìdálẹ́ kó má dé wá sí bímọ. Mo gbé Yoshibi pamọ́ síbi kan ni. Aláìní làákàyè. Ó ṣe forehead bí ọpọ́n ayò. Wàá rí tí màá fojú ẹ̀ rí. Fóònù mi dà torí Ọlọ́run. Mo ń ṣáàjì fóònù mi nínú ilé. Ẹlẹ́rìí ẹ̀jẹ̀ báwo ló ṣe mọ̀? Even though tó bá jẹ́ bó ṣe rí ni ẹ fọkàn balẹ̀. Very soon Yoshibi máa jáde tó bá ti jẹ́ bọ̀dá Saamu mọ̀ wá. Bébí mi, jẹ́ kí n kò mọ ẹni tó fọwọ́ kàn ẹ́ nínú àwọn ẹ̀ nígbà tí wọ́n ń gbé ẹ lọ. Lóò tó bí jẹ́ kí n wọ́n tó nà ẹ̀ máa ti àjọ̀bálẹ̀ síbí máa wọlé máa mú kò bọ́ fún wàá bọ́ǹdì ìṣojú mi. Ẹ jọ̀ọ́ sà, mi mọ nǹkan tí mo ṣe tẹ̀fí ní kàn wá gbé mi ẹ jọ̀ọ́. Ó igbe òótọ́ sí ẹ o kò máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ pò ìṣòro rere èmi fẹ́ fẹ́ ẹ ní o mo fẹ́ fẹ́ ẹ ní ṣùlọ́kà tí wọ́n máa pariwo táyé máa gbọ́ tọ̀hún máa mọ̀. Ẹ fẹ́ fẹ́ mi tó torí pé ẹ fẹ́ fẹ́ mi lẹ́sọ̀ sọ pé káwọn eléyìí pé kó wá kidnap mi. Àbúrò ilé ìdàrú ni àwọn làwọn eléyìí. Filẹ̀ ọlá bàbá ló jẹ filẹ̀. Òtítọ́ bẹ́ẹ̀ ìyàwó bàbá ẹ̀ bàbá èèyàn ni wo ológo gbọ́dọ̀ súnmọ́ ológo lálùbáríkà gbọ́dọ̀ súnmọ́ lálùbáríkà ó mọ ìyá rẹ̀ ni alárànṣe àtàlárànṣe tó bá súnmọ́ra wọn wàá rí kó máa dùn. Ẹni tó tẹnu mọ́ ẹni sọ pé fẹ́fẹ́ mi sórí ìburú ni. tó bá dùn ọ wàá dùn tán wàá fọkàn bébì mi wo bébì mi má dá wa lóhùn orí mi burú bó ṣe sọ ṣùgbọ́n bó ṣe wá burú yẹn kí ni déètì ẹni náà tó bá jọ ìtọ́jú èmi àti ẹjọ́ máa lájọṣe. Ẹ mú lọ sí yàrá àlejò. Ẹ ra àṣẹ o. Madam. Ó kò lè
tètè délé ni tí máa délé báyìí òun náà sọ pé wọ́n jí Yoshibi gbé ó ti ń lọ bí ọjọ́ kejì báyìí sí torí Ọlọ́run mi ò understand. bọ́dà Saamu wáyé tó ṣe wá jẹ́sìn lẹ́wà report in station. nítorí wípé bàtà ti gbìyànjú títí tágbára wo òde ká òun ló fà á. iná lọ wò. afa. Excuse me if I should get it right. Ẹ jọ̀ọ́, tẹ̀bí wọ́n sọ pé yàrá tó wà by the left hand side yẹn ni yàrá ẹni yẹn. Tí n bá yí báyìí apá ọ̀tún tí n bá yí báyìí apá òsì yàrá tó gbẹ̀yìn orí yàrá Yoshibi. Ọ̀gá nǹkan kan ò yé mi o. Ìgbà tí mo wọnú yàrá yẹn mo bá ṣòkòtò méjì àti ẹ̀wù ọkùnrin mẹ́ta lórí bẹ́ẹ̀dì. Ṣé báàgì ni ṣòkòtò yẹn? Something like this. Àwọn abẹ́ ẹ̀ tóbi báyìí. Bẹ́ẹ̀ni. Àwọn abẹ́ ṣòkòtò yẹn tóbi. Wọ́n lè fẹ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ni. Okay. Ọ̀gá pa bọ́dà Saamu náà ni. Bọ̀dá Saamu. Àwọn ló máa ń bá wọn fọṣọ. Ta ló ń jẹ́ Bọ̀dá Saamu? I am Saamu and I am the chief tenant of this building, this complete building. Ọ̀gá ẹ jọ̀ọ́, ṣé àwọn àtẹniyẹn jọ ń gbénu yàrá ni? Kí ló ṣẹlẹ̀? Mọ̀ṣẹ́ jáde. Mr. ṣọ́kù àtìyàwó níyìn ni. Mo dáràn bàbá láre ṣé káṣọ ọlọ́pàá sí wọn lọ́rùn ni ṣé ẹ kàn wá wọn kan káṣọ ọlọ́pàá sí wọn lọ́rùn ni. bọ́dà Saamu àwọn ọ́fíìsà mi anything tó bá ti béèrè lọ́wọ́ yín ẹ máa dá wọn lóhùn nítorí pé mo mọ̀ yín rí ni mo ṣe calm down ok. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run relationship questions ni wọ́n ń béèrè lọ́wọ́ mi nígbà tí wọ́n sọ pé àwọn fẹ́ wá investigate tó dẹ̀ débi tí wọ́n wọnú yàrá tó ń béèrè pátá tó ń béèrè bla kò dáa. anyway ẹ̀yin aráalé Yes, sir. ẹ má worry àwọn ọlọ́pàá máa ṣe investigation wa dáadáa tá a bá ti gbọ́ anything a máa pè yín a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ok. ẹ wo bí ọ̀gá ọlọ́pàá ṣe rí bọ̀dà Saamu tẹ̀ wò yìí kò séèyàn tí wọ́n mọ̀ nínú community yìí àti kò sí iṣẹ́ tí ẹnì kọ̀ọ̀kan wá ṣe tí bọ̀dà Saamu ò mọ̀ mo fẹ́ lè sọ pé àwọn àti kidnapper yìí ọjọ́ ń gbélé ni. ìbáfo lójú ọlọ́pàá. Babaláre ẹ jọ̀ọ́ tó Ọlọ́run ẹ ti mọ̀ mí ó ti tó bí ọdún bíi 6 méje ẹ̀sìn ṣé ẹ bá wà burúkú lọ́wọ́ mi rí ṣé ẹ bá wà òṣì lọ́wọ́ mi rí olórí burúkú torí ọlọ́run ẹwọ́n mọ̀ òṣì ẹ̀wọ̀n ọmọ olójú yíbò yìí ẹ̀wọ̀n ojú ẹ̀ àpòlòlò ló mọ̀ lójú ẹgbà lẹ́sẹ̀ ní o ẹ wò ṣé ti rí ṣé irú èèyàn lè máa sọ̀rọ̀ gidi lẹ́nu. ṣé rí bọ̀dà Saamu nítorí pé mo mọ̀ yín rí ni bọ̀dà Saamu tí mo mọ̀ oníkòtòkòtò ni wọ́n I'm very sure wọn ò lè ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ tí o bá ń ṣe yẹn ni mo máa sọ pé kán arrest ní ká máa lọ ni. Anyway kò sí problem nígbà tó ti jẹ́ pé ẹ ti mọ̀ gàrí ìyẹn ò ń ṣe problem anything tẹ bá rí tó tún jẹ́ development lórí kéèsì nínú ilé ẹ jọ̀ọ́ ẹ wá kàn sí wa lọ́fíìsì kẹjẹ ká mọ̀ táwa náà bá dé ọ́fíìsì lọ́hùn a máa ṣàwọn nǹkan tó yẹ ká ṣe tó bá need ká padà wá a máa padà wá lẹ́sẹ̀kẹsẹ̀. kì í ṣe pé ẹ máa mú mi lọ nítorí ọ̀rọ̀ tí best this full light tó sọ ń sìn olójú ọ̀pọ̀lọ ọ̀rọ̀ tó sọ yẹn ni mú mi lọ nítorí ẹ̀. ìgbà tó ti di pé ẹ ti mọ̀ gàrí ọ̀gá òdẹ ní ká wá arrest ń bì báyìí so a lè mú yín lọ. Babaláre ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o any information tí n bá dẹ̀ tún gbọ́ máa kàn sí yín. Babaláre ẹ má wò mí bẹ́ẹ̀ yẹn ẹ má gbé mi lọ́gbẹ̀rì lọ́wọ́ ni ẹ má gbé mi lọ́gbẹ̀rì lọ́wọ́ ni. àkàn sí yín lọ́fíìsì ẹ ṣé gan o mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin aráàlú ẹ ṣé náà o ẹ ṣé gan o àní fírú eléyìí gbà o ẹ ṣé o abẹ́jẹ̀ wa ẹ́ o ti ń lọ wà ń bí orí ẹ̀ òkè lọ sí ibò orí ẹ̀ òkè wà ń bí ibo lọ ní mo ti mọ kidnapper ibo mo ti mọ kidnapper. Saamu sá. kò sígbà tó lè béèrè mi láyè kí mọ́mí Azeez wà nínú yàrá mi màá ní kó jókòó náà mo fẹ́ rí Saamu. ìjẹ́gò sá. wọ́n náà ti surprise mi ó mọ̀ pé gbà tí mo travel out tí mo kó kọ́kọ́rọ́ inú ilé ẹ lọ́wọ́ pé kó bá mi mójútó lé tí mo fi lọ tí mo fi dé nǹkan kan miss nínú ilé yìí àti gbà yẹn ló ti jọ mí lójú gan. kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ nínú ilé yẹn mi kọ́kọ́ fúnra mi ò débí mi ò di ẹnu géètì yín dépò tí màá wọnú ilé ń bí ọlọ́mọdé fọlẹ́sì mi lójú ọlọ́mọdé rí bí lórúkọ Jésù èmi ò débí o. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó jẹ́ mọ̀ pé gbà yẹn náà ni mo ti ní pé mo fẹ́ ṣe nǹkan tó jọjú fún ẹ kó sọ tó bá fẹ́ ṣùgbọ́n gbà tó dẹ̀ máa gbé wá tó ló gbé wá gbàgbàrà tó ní Prado ló fẹ́ agbára èmi ò dẹ̀ ká yẹn tó mo dẹ̀ ti ní kó lọ ronú sí nǹkan mi wọ́n ṣe wá ló béèrè mi dájúdájú Saamu ALAJO nǹkan tí ó fẹ́ ló ti ronú sí ló fẹ́ wá sọ fún mi yẹn kí ni tó wá fẹ́ báyìí. ẹ ṣe rí èmi gẹ́gẹ́ bí ìtọ̀sẹ̀ tó lọ yọ máa tọ ọ̀nà ayé mi wò ni mo ti gbàdúrà mo dẹ̀ gbàdúrà ó yẹ kí n lálàá kí n rí nǹkan tí màá sọ fún yín pé nǹkan báyìí ni mo fẹ́
àkọ́kọ́ tí màá ránkọ́ lálàá máa lálàá báyìí ohun tí mo rí ni pé mo rí gàárì gàárì kẹ̀ ṣé mo fẹ́ máa yan gàárì ta àbí mo fẹ́ máa yan gàárì jẹ ni ìyẹn òye mi ẹ̀kejì tí wọ́n tún gbàdúrà tí máa lálàá báyìí àkàrà ni mo rí mọ̀ ní àkàrà báwo nígbà tó ṣe pé àwọn Monday àbí ọ̀sẹ̀ àwọn bí abí ìṣẹ́gun àwọn bí ìlú yẹ̀kì àwọn bí owó láàbí tó ń ya kámẹ́rà onímọ̀ máa ní kọ́sítọ́mà ọlọ́run má jẹ́ kí n rí àpàdà tí ó dá o next tí máa padà lálàá báyìí mọ́ínmọ́ín ni mo padà rí mi ní ó tiẹ̀ wà yé mi láì ṣe pé bí mo fẹ́ ṣí trees ọ̀pọ̀lọ́ mi tó yẹ pé oúnjẹ data òun ló ń wá ìyẹn màá rònú sí dáadáa ẹ̀mí náà oúnjẹ data òun ni àmọ́ yẹn kọ́ ni mo bá wá ohun tí mo bá wá gbọ̀ngàn ni pé ọ̀rẹ́ mi kan wà nínú bákúbálà báyìí nínú ìṣòro gbà òun lọ̀rẹ́ mi yẹn wà òun ni mo ṣe ń wá yín káàkiri ẹjọ́ torí Ọlọ́run. Sàámú tí bá gbọ́ ẹ yé ọ̀rẹ́ ẹ̀ kan wà ní ìṣòro. bẹ́ẹ̀ ni sà. kí ló fẹ́ kí n ṣe fún un. ohun tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé àwa ni àwọn mẹ́ta àbí mẹ́fà kan lọ́nà wá wọ́n lọ́dẹ̀ da nǹkan bójú báyìí bó ṣe kì mọ́lẹ̀ láàrin àdúgbò nìyẹn nínú community wọ́n lè gbé lọ àwọn ọlọ́pàá tá a wá pè igbe kí wọ́n bá wà wádìí sí kọ́ investigate pé ta ló ṣe àbáwọn wo ló wọ́n ṣe wọn ò ríṣẹ́ kankan ṣe ó ní mo ṣe wá rò pé kí n gbé lọ síbi tó high. ọmọdé ni àbágbàlagbà. àgbàlagbà ni ó ní mo ṣe wá rò pé kí n gbé lọ síbi tó high kí n lọ pe àwọn RFCC ní Àbújá àwọn Federal Road Safety Commission pé ní Àbújá kí wọ́n bá mi intervene nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní mo ṣe nídìí 250,000 naira pé tẹ́ ẹ bá fún mi tí n bá dé Àbújá àwọn Federal Road Safety wọ́n máa mọ nǹkan tó lè bá mi handle ọ̀rọ̀ yìí nípa ẹ̀ àwọn ọlọ́pàá tó wà níbí wọ́n ń ṣe kankan lórí ọ̀rọ̀ ọmọ yìí. ṣé obìnrin ni àbọ̀kùnrin. obìnrin ni ẹjọ́ obìnrin ni ẹjọ́ ṣàánú mi dúró Ọlọ́run Yoshibi lórúkọ ẹ̀ Yoshibi ní kílímù ẹjọ́ dúró Ọlọ́run gbogbo ọ̀nà kọ́nà tẹ́ bá fi lè ràn mí lọ́wọ́ ní kẹ́fì ràn mí lọ́wọ́. Yoshibi ló ń jẹ́. bẹ́ẹ̀ Sàámú ò ṣe má dààmú rẹ̀ adult lẹni tó ń wá yìí ó lọ ní fúnra rẹ̀ ló máa padà wọnú ilé gbogbo wàhálà tó ń fúnra ẹ̀ yìí kò lè àwọn karamọ́ surprise oríṣiríṣi ara àná fi ń ṣe surprise package nsìn ó dáa mo ti rẹ́ni tí àwọn ọlọ́pàá wá arrest lé lọ́jọ́ birthday tán dìbọn wá tán múra tán gbé mọ́tò ọlọ́pàá tán gbé mọ́tò kan ní nọ́mbà wa tán arrest ẹ̀ tán lọ nígbà tán máa rìn dé junction kan wọ́n kàn cross mọ́tò mọ́lẹ̀ padà ní ló bá di happy birthday to you. wọ́n gbé bọ̀ wá arrest èèyàn. pẹ̀lú mọ́tò tuntun. àwọn ará àdúgbò tí wọ́n ti wá arrest ẹ̀ lójú ẹ̀kọ́ tó padà lọ sọ pé àwọn ṣe birthday ni. ìgbà tó gbé mọ́tò padà délé ló ṣe ń jẹ́ kó mọ̀ pé surprise birthday náà fi ṣe fún un. ayé ìtàn dẹ̀ ti máa rìkọ́dù picture. oríṣiríṣi surprise birthday ló wà ó lè jẹ́ ibi tán gbóhùn náà lọ wọ́n fẹ́ ṣe surprise birthday fún un. ó yẹ kán ti wá gbé padà kò dẹ̀ kì í ṣọjọ́ birthday ẹ̀ náà gbé kì í ṣọjọ́. kò sí tí ó ṣe bóbìnrin ni obìnrin ṣe birthday lẹ́ẹ̀mẹ́ta láàrin ọdún kan wo jẹ́ kí n fún 150,000 kó lọ fi wá nǹkan fi ṣe ń tiẹ̀ títí dìgbà tó máa fi ronú sí nǹkan tó bá fẹ́ kí n ṣe fún ẹ àti pé kò tiẹ̀ lè mọ irú èèyàn tí mo jẹ́ kó o lè mọ̀ pé experience ni mo fi ń sọ̀rọ̀ àti rírí gangan fún mi lọ́sẹ̀ mẹ́ta jálẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta yẹn wàá rí pé o máa rọ́mọbìnrin yẹn. ọ̀sẹ̀ mẹ́ta kí ló dé. tí nǹkan kan ò ní í ṣe pàápàá. ṣé ẹ mọ ibi tó wà ní. èmi ò mọ ibi tó wà kó o kàn fi lè mọ tí n bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó o lè mọ bó ṣe ń rí ni. Bòróró. máa ń fi ìbọn surprise èèyàn. kábíyèsí. Bòróró ọmọ rẹ wa Saamu ALAJO gbogbo jíjẹ mímu tó bá fẹ́ ẹ bá mi fún un. Saamu mò ń bọ̀. ṣé mà ẹ ṣe gan sa ẹ ṣe sà mo dúpẹ́ lọ́wọ́ yìí sà mo dúpẹ́ sà. kí lẹ fẹ́ jẹ. Bòróró ṣé bí lo tún ti ń ṣiṣẹ́ ni. mo ti ń ṣiṣẹ́ sí i mo ń gbẹ́nu sí ni tí bàbá bá ti lọ a máa lọ ogun ní town tán bá ti gbórí wọlé àwa náà máa gbórí wọlé wá gbẹ́nu sí i àwọn tó ń dẹ̀ ń ta irin tó ń tà fún tán bá ti kó irin yẹn dé àwa náà máa lọ bá wọn offload àdẹ́tún máa bá wọn load. nígbà wo kò sí wàhálà mi ò jẹ́ nǹkankan mi ò jẹ́ nǹkankan mi ò mú nǹkankan. ẹ ṣọ mi ò mú múdù tí mo ti wà yóò dà Yoshibi là ń wá ààrẹ Yoshibi. Yoshibi ní mi ò Yoshibi. kí ló dé tẹ wá Yoshibi wá síbí báyìí. mi ò wá síbí àní mo fẹ́ kán fún mi lówó kí n lè lọ sí Àbújá tí n bá dé Àbújá ó jẹ́ máa lè kó àwọn ọlọ́pàá tó standard dáadáa kán lè wá bá wa fimú fílẹ̀. ó ti yé mi báyìí ẹlẹ́jẹ̀ nǹkan. mi jẹ́ kí ló lè máa ṣẹlẹ̀ báyìí tó lọ́mọ lọ́mọ ilé wa bàbá ìdẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀dì wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀dì kì í ṣojú bẹ́ẹ̀dì ẹ̀ṣọ́ máa fi bọ́n máa
kàṣàkàṣà ti káyé ìlú Ọlọ́run. Ayé mi mo dáràn. Báwo mo ṣe fẹ́ bọ́ mi tí mo wà báyìí? Ọlọ́run dé ṣàánú mi. Mo kú. Ṣe sùúrù bíbí mi, kí ló ń ṣe é? Ilé ẹ ló wà, kí ló ń darí ẹ láàmú fún? Wọ́n ní wọ́n gbóúnjẹ wá fún ẹ, ò tún jẹ, kí ló dé tó jẹun? Ẹjọ́ sà, ẹjọ́ ẹ ṣàánú mi, ẹjọ́ ẹ jẹ́ kí n máa lọ, ẹjọ́. Ó máa lọ, kí làbọ̀rọ̀ máa kánjú pé ó máa lọ, ẹ jẹ́ kí n máa lọ, ó máa lọ. Inú ilé ẹ ló wà, kò sẹ́nìkan tó lé ẹ, kò sẹ́nìkan tó dé ẹ láàmú. Wò ó, mo kàn fẹ́ kí àjọṣepọ̀ wa kó múnádóko ni. On the 3 dáwà yìí, mo fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ẹ. Tó bá dọ̀n di 9, mo máa lájọṣepọ̀ pẹ̀lú ẹ. Tó bá dọ̀n di 16, again, máa lájọṣepọ̀ pẹ̀lú ẹ. After yẹn máa wá wò ó bóyá tó bá jẹ́ tó jẹ́ pé àjọ máa dúró tira wa pẹ́pẹ́pẹ́ ni màá mọ̀. Tó bá jẹ́ tí máa yọ̀ǹde ẹni màá mọ̀. Ilé ẹ ló wà túra ká ò níṣòro. Torí ẹ mo ṣe fi ẹ́ pamọ́ síbí, ọ̀dọ̀ àwọn ìyá mi ló wà. Kò sí tó fẹ́ ṣe ẹ́, orí ò lè fọ, òtútù ò lè mú ẹ. Bí èèyàn kan bá ro bí ro ẹ, ibi á bá ọ. Tán bá ṣaṣẹ́ aburú sí ẹ báyìí, back to sender ni, ó padà sọ́dọ̀ wọn nìyẹn. Fọ́kùn ẹ balẹ̀ ilé ló wà. Tí n bá ti lọ sìn, tí n bá padà dé alẹ́ ìní on the 3, àwa ṣètà alákọ̀ọ́kọ́ yẹn. Tó ti yẹ, ọ̀nà máa mẹ́rẹ́ sí o. Wọ́n á dùn ún. Fi sùúrù tí n bá ti dé. Wò ó, sà, mo dáràn. Tèmi bá mi o, mo ti rògùn. Nínú ilé mi, ọjọ́ nínú ilé mi, níjọ́ òní ẹ bẹ̀rẹ̀, ẹ mà láyà o, ta ló gún yóò fi tó sọ pé tọ́bi òṣòro, èmi lẹ kó bọ́ wá kánú ilé, ẹ̀jọ̀ kí lẹ̀ ń fẹ́, station wo lẹ́yìn ti wá tẹ́ ẹ fi láyà pé ẹ kàn lè wọnú compound mi láìṣe pé ẹ pè mí tẹ́lẹ̀ jẹ́ kí n gbọ́. Mr. Man, yes, respect yourself, mi ò wá ṣeré níbà rárá, you are under arrest. Bàbá àti wàlẹ̀ eléyìí kò síbi tẹ́ ẹ mú lọ. Àlàyé jẹ́ kán mọ̀. Hey, shut up! Tó bá tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa fi bọ̀ fọ̀ orí ẹ̀ dànù. Do you know who you are speaking to? Ọ̀gá tiwa. No, ẹ lu àwọn ọmọ mi, ok, tá bá dé station, mo mọ̀ pé ẹ sọ pé ìṣeré ọmọ, èmi ni wọ́n ń yọ̀bọ sí. Saamu Alájọ. Ìjà yẹ lẹ́rọ̀ àbí kí ló ṣẹlẹ̀? Ẹ mẹ́jọ tọ́ bá kò, ẹ mẹ́jọ tọ́ bá kò. Mr. Man, yọ owó ẹ̀yẹ kó lápẹ́, if not, máa fi bọ̀ ìfọ́ owó ẹ̀. Ẹ fi fọ́. Ẹ wo, ó gbẹ́sẹ̀ mọ́lẹ̀. Mr. Man, tí ẹsẹ̀ ẹ bá pè kẹta máa fi bọ̀ ìfọ́ ẹsẹ̀. Ẹ fi fọ́. Move it. Move it. Ẹ jẹ́ kó gbọ́ move. Move it. Ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ ṣe ìṣá. Wọ́n ní kẹ́ ẹ move. Mo mọ̀ pé máa kábàámọ̀ nǹkan tẹ́ ẹ ṣe. Move it. Ẹ máa kábàámọ̀ nǹkan tẹ́ ẹ ṣe. Èmi máa ní. Yoshibi máa wà nínú ilé, Yoshibi máa wà nínú ilé, tẹ́ bá wọ́n sínú mọ́tò tán, ẹ wá jẹ́ kí inú ilé jọ. Ọ̀gá! The man is ritualist. Sister, can you stand up? Officer, help her. Sir? Help her. Okay, sir. Yes, sir. Sorry. Let's go. Sorry. Orí ló pé kí ló bá ẹ débi à ń kidnap ọmọ ọlọ́mọ. Olúwa mi ò kidnap. Bébí mi ni mo lọ́n fẹ́, mo láìkẹ́, mo fẹ́ fẹ́ ni.
a fẹ́ gbé ní ṣùlọ́kà gan ni. O fẹ́ fẹ́ ọmọ. Bẹ́ẹ̀ ni olúwa mi. So that is the right way to marry someone. Ṣé èṣù ló wọ̀? Ṣé èṣù ló wọ̀? Ó ní tí mo rí lára ẹ̀ tó fi wù mí tèmi gan fi wo kòkó mọ́ kó mo fẹ́ fẹ́ lọ́rùn mi. How are you? Kí ló ń ṣẹlẹ̀? Àti inú kámẹ́rà inú ilé ni mo ti ń wò wá àti ẹ̀tẹ́jọ́ ń fa ọ̀rọ̀ mọ́ra ẹ̀ lẹ́nu. Ṣé kò lè ṣá? Kò lè sà. Ọ̀rẹ́ mi ni a jọ lọ sí school ni. So mi tẹ̀mọ̀ pé ó ń tẹ̀lé mi bọ̀ gan-an, ó ṣàn sọ pé òun fẹ́ kí yín, òun fẹ́ rí yín. Ìgbà tó ti mọ̀ tẹ́lẹ̀ pé lérò ni mí, tó bá lóun fẹ́ kí mi yẹn ò ní kó lè padà wá jẹ́ kó kí mi náà. How are you, my dear? I'm fine, sir. Kí lorúkọ ẹ? Pẹ̀lú mi lorúkọ mi, àmọ́ Ìbàfò ló máa ń pè mí sà. Pẹ̀lú mi, wọ́n tún máa wá pè ní Ìbàfò. Orúkọ ẹ náà dẹ̀ wá òkè o. Ṣé wàá pa ilé ní ilé ẹ̀ ní kó anybody mọ́ra o. Ẹ sà, ẹ mọ̀ based on pé bẹ́ẹ̀ ṣe kó wa pọ̀, bẹ́ẹ̀ ṣe máa ń ṣe pẹ̀lú wa, ó ní nǹkan tó ń sọ fún mi níta tí mo ń wò pé ṣó possible ṣé wẹ́ẹ́ lè ṣẹlẹ̀ ṣá. Kí ni nǹkan yẹn? Ẹ sà, ó sọ pé ó ní ọ̀rẹ́ òun kan wípé tí ọkùnrin bá fi lè bá ní àjọṣe pọ̀. Bẹ́ẹ̀ kọ́ ò mọ̀ sọ, ẹ má bínú sà, mo ní ọ̀rẹ́ kan ní sà, àzìnà close gan, tí ọkùnrin bá bá ní àjọṣepọ̀ ní on the 3rd, on the 9th àti on the 16th, sà irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ti bọ́ sáyé, tó bá ṣe ń lò ó máa dùn fún ni sà. Tí wọ́n bá bá ní àjọṣepọ̀ on the 3rd, 9 and 16, well, ó máa wá bẹ́ẹ̀. Àwọn obìnrin mi wọ́n máa ní bless ìbùkún bẹ́ẹ̀, wọ́n máa ní lára, kò kàn wọ́pọ̀ ni. Exactly bó ṣe sọ gan-an nìyẹn sà. Ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ dẹ̀ ni. Very very sir. They're close gan. Close gan sir. Wá gbọ́. Ṣé torí ohun tó wà lára wọn náà ló ti bẹ̀rẹ̀ sí campaign kiri pé ó ṣe báyìí, ó ṣe báyìí, ó ṣe báyìí, ó lè dé báyìí. Èèyàn tó bá dúró lọ́dọ̀ ẹ̀ lè ṣe báyìí. Rárá sà, kò rí bẹ́ẹ̀ sà. Ibi tí mo ti lọ ṣerun, lèmi àtàwọn ọ̀rẹ́ mi láti ń fọ̀rọ̀ ju omi torí ọ̀rọ̀. Ṣé mo pé ní ìdílé wa yìí ó náwọn nǹkan kan tí bàbá wa tó sọ fún mi, ẹ̀yin lẹ kọ̀ fetí sílẹ̀, ẹ̀yin lẹ dúró déédéé ẹ̀ bá mọ̀. Ṣé mo pé ẹnu ọkùnrin kọkùnrin táwa yìí nídìílé wa tá a bá nífẹ̀ẹ́ sí tóun náà jẹ́ fẹ́ wa, bí a wá lọ sílé ẹ̀ on the 3rd, 16 at on the 3rd, 9 àti 16. Nínú ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ìjọ kan ń bẹ tẹ́ bá kọ̀ ní ká lọ sílé ọkọ wa àbí ilé ẹni tẹ́ ń fẹ́ tẹ̀yàn láàyò. Ó wá ní ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun fẹ́ bá yín lájọṣepọ̀. Tẹ́yìn náà jẹ́ tinútinú yín ẹ fílẹ̀ ẹni tẹ́ ń fẹ́ ni. Ní ọjọ́ yẹn tó bá bá yín lò pọ̀ tán báyìí, tó bá wá jáde, oríire dé bá nìyẹn o. Oríire ńlá ló dé bá ní àkókò yẹn. Rìlí ẹni ìrántí mi. Nǹkan tẹ́ ẹ̀ mọ̀ nìyẹn, bàbá mi náà ló sọ fún mi. Tó bá ń pè yín fara balẹ̀, gbogbo nǹkan tí mò ń sọ yìí kò yẹ kó jẹ́ new thing náà. Kẹ́kẹ́ mọ́. Ìgbà tí wọ́n ti wá mọ̀ gba àwọn nǹkan yìí láti jọjọ, kí ló dé tó sọ fún mi? Òun náà mo ṣe ń bi yín pé kẹ́ lọ má rì, kẹ́yìn náà kẹ́ tiẹ̀ kúrò ńlé. Tí dáàdì bá jẹ́ dínà tẹ́ bá rò pé mò ń kúrò, ẹ béèrè lọ́wọ́ wọn. Ẹ̀yin náà ẹ wo gbogbo àwọn ẹ̀gbọ́n wa, ẹ wò wọ́n gba wọn ọkọ wọn wọ́n ṣoríire, ẹ rí ní. Èmi náà ń wò ó, bó wọ́n feel pé bóyá torí pé wọ́n ń ṣe dáadáa, wọ́n wà hardworking, wọn ṣọ̀lẹ, ló ṣe ń make ẹ̀bẹ̀ yẹn ní mi mọ̀ pé nǹkan báyìí ni. Hardworking nǹkan tí mo sọ yìí, hardworking ò lè ṣe o. 3rd, on the 9th àti on the 16th. Àṣírí ìdílé wa ni o, mo kàn ní kí n sọ fún yín ni, torí ẹ̀ náà lọ ṣe ń pe agboolé wa ní agboolé towó tọmọ. Ṣẹ́ẹ̀rì, obìnrin tí ò bá mọ rírì ààrẹ, tí ò mọ owó ọ̀tá rẹ̀, àti tí ò mọ value ààrẹ, òun ló máa ń tara ẹ̀ lọ́pọ̀ kiri. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé téèyàn bá tara ẹ̀ lọ́pọ̀ kó lè ríra ní gbàǹjo. Àwọn ọkùnrin tẹ̀dẹ̀ ń rí yẹn, wọ́n mọ̀ pé àwa gangan ní ìyá wọn, torí ẹ̀ ni wọ́n ṣe máa ń respect wa. Yoshibi, ẹ̀rí sọ lóòótọ́.
àwa nìyá wọn òun ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ká lélẹ̀ ṣe rí púpọ̀ nínú àwọn obìnrin ìgbéraga wa ti pọ̀ jù ẹni tó yẹ ká fi ṣọkọ a máa ti fi ṣakọ mi ò lè ṣe gbá mi ò lè ṣàwọ òun ló mú kẹlòmí kó lélẹ̀ kó má rọkọ. òótọ́ ọ̀rọ̀ wà nǹkan tẹ̀sán ìyá wọn la jẹ́ blessing làwọn obìnrin kò yẹ ká máa tara wa lọ́pọ̀ obìnrin míì wà tó jẹ́ pé ìdílé tó ti jáde ìdílé alágbára ni blessing la jẹ́. ṣe rí ọ̀rọ̀ ìdílé tẹ mẹ́nu báyìí gangan ọ̀rọ̀ làákàyè má wà bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ìdílé tẹ sọ yẹn gangan ọ̀rọ̀ ọlọ́pọlọ ni o ṣe rí ní ìdílé tí èmi ti wá ọkùnrin tí mo bá fi inú fẹ́ dọ̀ like as in tí ó bá fi lè bá mi ní àjọṣepọ̀ ní àwọn ọjọ́ mẹ́ta kan láàrin oṣù ó ti bọ́ sáyé on the 3rd on the 9th àbí on the 16th tó bá tẹ̀ wá máa ṣe pabambarì ẹ̀ kó wá ṣe ní ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta láàrin oṣù 3 direct tó ṣú ọ̀pá ni. ẹ gbà mí o on the 3rd on the 9th on the 16th bẹ́ẹ̀ ni 3 direct tó ṣú ọ̀pá everything tó bá ń ṣe báyìí ó máa ṣe lọ ni. ó ga o a máa ṣe fún wa mi jàre ìyá mi. mi mọ̀ pé ó máa dé báyìí mi mọ̀ pé irú kan báyìí máa ṣẹlẹ̀ sá. oore ló pé olúwa mi ọmọ ìyàtọ̀ léèyàn tí èṣù ni o. èṣù ni tí wọ́n mọ̀ pé ọ̀fẹ́ǹsì tó wà lọ́rùn wọ nìkan bó ti wà yìí ọmọ àpọ̀ wà nù ọ̀rọ̀ kidnap yẹn number 2 oní shrine nínú ọlé tó ń ti ń pa yẹn. mi ò pa àmì ọ̀pá yẹn. shrine tí mo ní mo fi ń defend àbọ̀ ara mi ni. Sorry, apart from gbogbo eléyìí ní pátápátá mo ti wá wo nísìn you are suffering from something they call psychosomatic disorder. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. olúwa mi ẹ ṣe àforíjì mi ẹ dáríjì mi ẹ wò ìrànlọ́wọ́ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé láàárín mi àti ẹ má jẹ́ kọ́rọ̀ èdè kóòtù ẹ jẹ́ ká panú ẹ̀ síbi nǹkan tẹ́ bá fẹ́ kí n ṣe fún yín lọ́mọlúwàbí máa ṣe ẹ bá mi bẹ bíbí mi náà tó bá fẹ́ máa ṣe fún ẹ wò mú lórúkọ ẹ má jẹ́ kórúkọ mi bàjẹ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ẹ má dá wọn lóhùn o ẹ má dá wọn lóhùn kẹtùkọ́ tún wá fi yín lẹ̀ kó dáríjì yín tán kẹtùkọ́ wọn lọ máa ṣe gbogbo àwọn ọmọbìnrin tó kù ń gbòòrò kẹ máa ṣe ayé wọn báṣubàṣu ẹ má dá wọn lóhùn sá o. ìwọ lórúkọ bẹ́ẹ̀ni láàrin ìlú oore ló pè ní chief. oore ló pé ẹ wo bí n ti ń ba orúkọ àwọn èèyàn gidi jẹ́ this is madness pure foolishness stupidity complete immoral ìwọ yìí ọ̀rọ̀ ẹ yé mi ẹ ti báyé àwọn èèyàn jẹ́ rẹpẹtẹ báyìí lérílẹ̀-èdè yìí irú yín pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ sì ti ń ṣe káàkiri lérílẹ̀-èdè rẹ̀ kì í ṣe báyìí nìkan ṣo ṣùgbọ́n eléyìí ni ó fi kẹ́kọ̀ọ́ ọlọ́gbé ọmọ pamọ́ ọ̀fẹ́ gé eré ẹ̀. mi ò górí olórí rí o. ọ̀dà níbi tá a wà yìí ògèrè èrè àbò ògè. mi ì géréré olúwa mi ì géréré ọlọ́run gbọ́. you are a mad person. mi ì jiyàn. ẹ mú kó mẹ́. ọ̀yá mú. lé burúkú yẹn olóhùn oore ló pé kí oore ló pé làwọn eléwọ̀n àwọn òkà ẹ̀yẹ olùbíìsà ìwọ kú eríire èso ọmọ congratulate ẹ pé o kú eríire tó jàjàbọ́ o látàsíkò yìí lọ rẹ ní ẹ máa tó ẹnu yín bí èyàn bá ń sọ̀rọ̀ fòfòfò nígboro ayé ara ẹ lọ ń bàjẹ́. bó o ní báfo àmà ní rí ibi mọ́ lò àmà ní rí ibi mọ́ àtìgbà tí nǹkan tó ṣe Yoshibi tó ti ṣe yìí àtìgbà yẹn lára mi ò ti balẹ̀ mọ́ àtìgbà yẹn lára mi ò ti balẹ̀ mọ́ àwọn ọlọ́pàá mi ṣetán láwọn ti dé ní kí ló wá sọ pé ó ṣe àwọn àti pé èèbò lọ́la àwọn ti ń bọ̀. ó sọ kọ́kọ́ báyìí kò ṣe kọ́ aṣáàdúpẹ́. Ìbàfò amọ̀niṣẹ́ni of Africa. Afàìmọ́niṣẹ́ of Africa. This is too bad. Yóò mo ní kí wọ́n kì í fún ti Yoshibi ni. Lókè. Okay, má bọ̀.
èèyàn gbà nìyẹn. Èmi dẹ̀ finú tó èmi sọ̀rọ̀ arọra jókòó asọ̀rọ̀ jẹ́jẹ́ lọ́jọ́ yẹn mo ń sọ fún ẹ̀ mo wá lọ rojọ́ mi fáwọn tó máa bà tèmi jẹ́. ó wẹ́ pé wọ́n ti pa mí nǹkan kí lè bá máa sọ ọ́ sìn ó wá wọ ọ̀nà fẹ́ wá béèrè nǹkan tó ń ṣẹlẹ̀ sí Yoshibi èèyàn burúkú oṣù kàbúrú. ọ̀gá rárá farabalẹ̀ àdúrà ní kò máa gbà kíkú kankan má pa mí lásìkò yìí o torí ẹ̀mí ẹ ó dà pọ́wọ́ mi ló wà saving life ẹ ó mọ̀ kọ́wọ́ mi ló wà tí mi ò bá sí láàyè ń sìn kan báwo lè fẹ́ sọ̀rọ̀ ayé ẹ á jẹ bẹ́ẹ̀ sọ tí èwo ló gbọ́ bẹ̀ èwo ló tó o bá lu ọmọ ìtún kankan bá ṣe tó bá kú wọn á gèlè ẹ rọra fílẹ̀ nà títí màá fi sọ tí mo fẹ́ sọ tán torí òkè gbọ́rọ̀ amọ́niṣe nípọ̀ nínú ayé káàkiri ni kò sí nǹkan tó wù kó o lè ṣe láyè kò ní jọ wọ́n lójú bọ́n ṣe máa bá tiẹ̀ jẹ́ náà máa wá irú ọ̀rọ̀ tó sọ fóun yẹn ń sìn òun náà fi ń pè ní wípé tíṣu èèyàn bá ta kí lèèyàn ṣe èèyàn dọwọ́ bò jẹ́ ni táyé bá mọ ibi ọlá ẹ wọ́n á gbìyànjú kó ṣe kí ni o kó bàjẹ́ tó bá mọ ojú tí ọlá ẹ ní wọ́n á mú igi wá ṣe kí ni wọ́n á ti bọ̀ wọ́n á dẹ̀ fọ́ dànù àwọn ọ̀rẹ́ kan wà wọn ò fẹ́ kó o ga jù wọn lọ tó o bá wà òkè gbogbo èrò ọkàn wọn ni pé kẹjọ wà dọ́gba tó o bá ti lè jù wọn lọ gbogbo ọ̀nà tó máa fi fa ìwálẹ̀ díẹ̀ tó máa fi ju ẹ lọ ni tàbí kán fa ìwálẹ̀ tán ráúráú tó bá wá jẹ́ pé ọ̀rẹ́ tó jẹ́ pé kò ní rárá ni tó o bá wà lókè gbogbo eré tó a máa sáré tó bá jẹ́ ní ìbínú wọn a máa sáré ní kó o wá sílẹ̀ kẹ́ ẹ lè jọ wà kẹ́ ẹ máa jọ struggle òwò wá ní nǹkan gidi lọ́wọ́ o ti mọ̀ pé téèyàn kan bá gòrí ẹ ó máa lálùbáríkà téèyàn kan bá gòrí ẹ òòrè máa dé sí i lọ́wọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ yẹn káàkiri ṣé bí inú ẹ ló yẹ kó o mọ̀ sí wípé agbára wà lára ẹ òòrè wà lára ẹ ọlá wà lára ẹ ó wá ń fìyẹn wá fi ń yangàn níta wọ́n wá fẹ́ fi gungojú ẹ wọ́n fẹ́ sọ ẹ́ di kò lábẹ́ kó dáa ẹ jẹ́ ká máa kí ìfọ̀rọ̀ ẹnu wákàtí ẹ̀ máa bu ẹnu díẹ̀díẹ̀ ó nìyẹn má lu ọmọ ìmọ̀ o má lù mọ́ o má lù mọ́ o ìkìlọ̀ tá a sọ òun ni kẹ́ ẹ gbọ́ o ẹni tọ́lọ́run bá ṣoore fún nínú yín ẹ mọ̀ sínú tó bá jáde síta kan kí gbogbo ayé rí ó nìyẹn o ó ti gbọ́ ìwọ bó ṣe wà yìí má dèbí mọ́. ó bẹ́tà. mo suspend díẹ̀ nínú ilé yìí mo suspend díẹ̀ má dèbí mọ́ ní ti ìwọ mo mọ̀ kí inú sì ń bí ẹ kó má dẹ̀ lọ jẹnu ẹ burú di ọmọ yìí lẹ́yìn nǹkan tí mo fẹ́ ṣe yìí má fọwọ́ kàn mọ́ láyé ẹ ni mo sọ o láyé ẹ ni mo sọ o ó nìyẹn o torí irú ẹni kò yẹ kó má lápá lórí gbà tí ó ya wèrè ni tí ò bẹ̀ lápá kò ní fi hàn mọ́mọ́ wà wá dàpá sí lára mẹ́ta péré òní kò gbà má bẹ́ẹ̀ di ọwọ́ ẹ̀ mú àlè gba mórí ẹ̀ òrè ike tó o bá lò bí o máa fọ́ tó o bá lò bí kò ní dùn tó o bá lò bí o máa dáràn jẹ tó o bá lò bí o máa fọ́ yúkáyúká ìyẹn ni mo fẹ́ gbá kò ṣe mẹ́ta bí mẹ́ta péré. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Saamu ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́.